بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa tálẹ́ òní النظرة الشرعية لبعض المسائل الشرعية المطروحة èyí tí a mẹ́nubà إن شاء الله تعالى ní òní yìí òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ alwaqfu òun náà ni tí ó gbajúmọ̀ sí endowment tí a máa sábà ṣe láti lè bá jẹ́ wípé a fi gbalada tí èyàn bá ṣe lè tọ́ pé ìfẹ́lẹ́mì pé òun fẹ́ kọ́ jẹ́ ibi tó ti máa gbalada lọ́dọ̀ Ọlọ́run Subhanahu wa ta'ala yóò sì máa gbalada rẹ̀ náà lọ bẹ́ẹ̀ náà bákan náà. Waqfu oní tí wọ́n pè ní tahbisul asl wa tasbilul manfa'a. Tahbisul asl ó ní kí èyàn mú tó jẹ́ ìpìlẹ̀ nǹkan kí èyàn mú dúró kàrí barakallahu fi jókòó báyìí kàrí. Tahbisul asl ó ní kí èyàn mú tó jẹ́ ìpìlẹ̀ nǹkan bí kí èyàn ní ilé yìí ó ṣe ní endowment ó ṣe ní waqfu fọ́lọ́hun tó jẹ́ wípé ẹ̀san tí bá máa gbà ń bẹ̀ kìí sí pé ó fẹ́ máa tó ní nǹkan bẹ̀ mọ́ bó ti yọ̀ǹda ẹ̀ fọ́lọ́hun tó jẹ́ pé nígbà tí yọ̀ǹda ẹ̀ fọ́lọ́hun kìí sí tiẹ̀ mọ́ yóò mọ̀ gbáládẹ̀ lásán ni ó ní ń pè ní waqfu. tahbisul asl kéèyàn fi nǹkan sílẹ̀ tó jẹ́ pé nǹkan tó lè máa ṣẹ́kù wa tasbilul manfa'a ní tó jàǹfààní rẹ̀ kíyàn wá fi ilẹ̀ fáwọn tí èyàn ní kí wọ́n máa jàǹfààní ẹ̀. ẹni bá fi ilẹ̀ tó lóun fi ilẹ̀ yìí ilẹ̀ o kọ́ máa jẹ́ mọ́sálásí ó ti parí ó ti kó nílẹ̀ tí ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́lẹ̀ tí ẹ̀ mọ́ torí pé ní tó jẹ mọ́ ìdájọ́ waqfu ò ní pé la yuba' wala yuhabu wala yurath bí Ànábì sallallahu alaihi wasallam sàlàyé fún Umar radiyallahu ta'ala anhu nígbà tí Umar lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé òun ní igi dàbínù òun á fẹ́ fi ṣe sàárà ó wá ní kánàbí ò fún onímọ̀ràn àbí wà fún onímọ̀ràn yìí pé in tó ṣe ni pé kó fi igi tasaddaq bi aslih fi igi dàbínù yìí fi ṣe sàárà fọ́lọ́hun kó máa jẹ́ endowment fún ọ lẹ́yìn nǹkan wọn ò gbọ́dọ̀ ta wọn ò gbọ́dọ̀ bóòyàn wọn ò sì gbọ́dọ̀ jogún ẹ̀. wọ́n túnmọ̀ sí pé tẹ́ bá ti waqfu ìdájọ́ rẹ̀ ní ṣókí ní pé wọn ò gbọ́dọ̀ ta wọn ò gbọ́dọ̀ fi ṣẹ̀bùn fóòyàn wọn ò sì gbọ́dọ̀ bóòyàn wọn ò sì gbọ́dọ̀ jogún ẹ̀. tí ẹ wá rí máa fẹ́ kájọ kéèsì kí ní kan bí ọ̀rọ̀ yìí pé waqfu ó ní ọ̀pọ̀lọpọ̀ àkọ́nà mọ́sálásí lórí tí ń ṣẹlẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí mo sì wá àti pẹ́nu bá ṣáájú tí ẹnìkan fi àyè kan lẹ̀ nínú ilé rẹ̀ wípé káyè yìí ọmọ jẹ́ waqfu kó máa jẹ́ sàárà fọ́lọ́hun kó máa jẹ́ pé mọ́sálásí làwọn fi ṣe wọ́n tó ti fa àyè lẹ̀ wọ́n ò gbọ́dọ̀ lò fún nǹkan kan míì wọ́n ò gbọ́dọ̀ lò fún nǹkan kan míì wọ́n ò gbọ́dọ̀ àwọn tí àbá yìí bá kú àwọn ò gbọ́dọ̀ wá sọ pé àfẹ́ jogún àyè yìí ń fi jogún orú rẹ̀ wọ́n ò fi ilẹ̀ ní tó fi ilẹ̀ fọ́ náà ni wọ́n kò sì gbọ́dọ̀ ta lórí táwọn èèyàn máa ń ṣe pé wọ́n ta mọ́sálásí wọ́n ò gbọ́dọ̀ ta torí pé mọ́sálásí èèyàn gbọ́dọ̀ ta náà. lẹ́yìn nǹkan ìta fẹ́ mẹ́nubà lẹ́lẹ́ ìgan jù tọ́ra ti mẹ́nubà tọ́jẹ́ mọ́rọ̀ endowment ní ṣáájú wípé endowment èèyàn gbọ́dọ̀ máa ṣe àkíyèsí rẹ̀ a gbọ́dọ̀ wọ́n náà kọ́ parun tí èèyàn bá wọ́n náà kọ́ ibi ìbáyàsí kan ní ìsìn wọ́n ti kọ́ bóyá afẹ́ àmásì yìí ó àtọ́fẹ́ kọ́ ní tí ó tó jẹ́ tuntun Islam ò fàlàǹfààní kọjá pé àpọ̀ àwà wú ètí ń bẹ́ńlẹ̀ a lè fẹ́ torí pé àti wọ́n náwó ti ètí ń bẹ́ńlẹ̀ àwọn náà fẹ́ gbaládá ni kò ní bójú ká pé àwà da ìgbìyànjú wọn nù ó jẹ́ pé bí waqfu endowment tó ti rọrùn ká máa tó ṣe dáadáa tó fi máa ṣẹ́kù táwọn tí wọ́n ní kẹ́yọ́ ọmọ gbaládá rẹ̀ bẹ́ẹ̀ lọ sáǹfààní pọ̀ tó kọjá wípé èèyàn da ìgbìyànjú inú lọ àti ọkọ̀ mọ́sálásí wọ́n lẹ̀ owó waqfu ni ká ràn wọ́n lọ́wọ́ ká máa tún ṣe kó máa wà dáadáa
wọ́n sọ di pẹ́pẹ́ ẹja wo kátó kọ́ mi eléyìí kó tó di kí wọ́n pè wọ́n wo tó yẹ pé kò sàǹfààní mọ́ àfi kí wọ́n wo. Bí tá a fẹ́ sọ̀rọ̀ nígbà ọmọ ìyá mi kì í ṣe abala yìí tó rà àti sẹ́nu àti mẹ́nu máa ṣáájú lọ. Àmọ́ ìta fẹ́ mẹ́nu bá gan-an ní tó jẹ mọ́rọ̀ tíra. A rí pé àwọn tíra kan bẹ tí wọ́n kọ́ bẹ̀ yìí pé yuwazza'u majjanan wala yubaa'. Ọgbàjúmọ̀ táwọn rí pé wọ́n pé yuwazza'u majjanan wala yubaa'. Àbí wọ́n kọ́ yí pé waqfun lillahi ta'ala. Tàbí wọ́n kọ́ yí pé yuhda wala yubaa'. Wọ́n mọ́ kọ́ sí àwọn tíra bẹ́ẹ̀. Wọ́n mọ́ kọ́ sí bí Kùránì. A bá níbi tíra kan tí àwọn Kùránì ti mọ́ wá láti òkèèrè. Báyá ti ìtọ́wó yí wọ́n ṣe ní Mẹ̀dínà ni tí wọ́n pè ní Dam Mẹ̀dínà. Tàbí ìtọ́wó láti bí irú Kuwait tàbáwọn lọ́wọ́lọ́ Arabia wọ́n mọ́ sábà ti Kùránì tí wọ́n kọ́ bẹ̀ pé waqfun lillahi ta'ala. Ó sì máa wà náà tíra tí táwọn máa rí tí wọ́n kó ránṣẹ́ tí wọ́n kọ́ bẹ̀ pé yuwazza'u majjanan wala yubaa'. Gbogbo àwọn ilé ìpátá èèyàn gbọ́dọ̀ ta wọn ò sì gbọ́dọ̀ fún èèyàn pé bóyá wọ́n fi ṣe sàárà fẹ́ nìkan pé ó bù ọ ní nǹkan yìí àyàfi ẹni tí wọ́n bá ní kọ́ máa ṣàǹfààní ń bẹ̀. Islam ò fún aláǹfààní àti tawakfu àyàfi tó bá jẹ́ wípé àǹfààní yìí kò sáǹfààní ń bẹ̀ mọ́ àyàfi kí wọ́n tà tí bá rí pé wọ́n wá tà ó tún wá fi ra rú rẹ̀ náà padà. Ó fi jẹ́ pé ṣe á rí ọwá wọ́pọ̀ tó jẹ́ pákàrí pé ọ̀pọ̀lọpọ̀ tíra mọ̀kọ̀rátì sí tí wọ́n ti Saudi Arabia àbáwọn ìlú míì wọ́n mọ́kọ̀ ibẹ̀ pé ọ̀fẹ́ ní òye ta o àbí wọ́n mọ́ fi sẹ́bù ní òye ta o àbí ó fi ṣe endowment fọ́lọ́bà súnmọ́ tààlá kí àwọn èèyàn mọ́ sàǹfààní bẹ̀ ní o. Àwọn nǹkan yìí báyìí tó bá wá dípá sáà lè tàbí pẹ́gbẹ́ dìgbàjúmọ̀ pé àmọ́ ta mọ́ra àbá lè ta. Ẹ̀yàn mọ̀ yá mi á pín nǹkan yìí sí ọ̀nà mẹ́ta. Títa àwọn nǹkan yìí títa Kùránì ní o àbí títa tíra tí wọ́n kọ sí ẹ̀jẹ̀ èèyàn gbọ́dọ̀ ta á pín sí ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́ náà àwọn ọ̀nà yìí ó ní bay'u ikhtiyari al-bay'u al-ikhtiyari lil-waqf. Ẹlẹ́ẹ̀kejì al-bay'u al-istinqadhi lil-waqf. Ẹlẹ́ẹ̀kẹta ó ní ká pè ní al-bay'u al-istibdali. Ṣé rí tàlá àkọ́kọ́ ká pè ní al-bay'u al-ikhtiyari ó ní kọjá wípé nǹkan tí wọ́n ti rí èèyàn gbọ́dọ̀ tà kẹ́kọ̀ọ́ kan mú pé òun fẹ́ tà. Eléyìí báyìí èèwọ̀ ni kẹ́nìkan ta tíra àbí Kùránì tí wọ́n kọ́ bẹ̀ pé èèyàn gbọ́dọ̀ tà kó wá lọ ta kódà èèwọ̀ ni. Bẹ́ẹ̀ ń tọ́ lọ talẹ̀ mọ́sáàsì bẹ́ẹ̀ náà nírú ilé báyìí ní tí fi ilẹ̀ fọ́lọ́ ọba súnmọ́ tààlá tí wọ́n gbaládá ń bẹ̀ kẹ́nìkan sọ pé òun fẹ́ yí padà eléyìí kódà. Kéèyàn mọ̀ọ́mọ̀ lọ ta Kùránì tí wọ́n léèyàn gbọ́dọ̀ ta kọ́lọ́ mọ̀ọ́mọ̀ lọ ta tíra tí wọ́n ti kọ́ ẹ̀ pé ọ̀fẹ́ ní kéèyàn ha eléyìí kò bójú mu. Èèyàn gbọ́dọ̀ ta èèyàn gbọ́dọ̀ rà. Ẹ ajá bọ́ sí bẹ́lẹ̀ kejì tí í ṣe al-bay'u al-istinqadhi títà rírà fún nǹkan endowment tíra àbí Quran tó jẹ́ wípé wọ́n ti kọ́ bẹ̀ pé èèyàn gbọ́dọ̀ ta èèyàn gbọ́dọ̀ ṣejú kó bú ẹni tí ó fẹ́ sàǹfààní bẹ̀ wọ́n sàǹfààní bẹ̀ lọ àgbọ́dọ̀ ta àgbọ́dọ̀ rà ọ̀fẹ́ ní máa ha wọ́n ti kọ́ bẹ̀ báwọn tó bá di pé ètò yẹn pè ní istinqadhi pé ó bọ́ sọ́wọ́ ẹnìkan ọwọ́ ẹni tó bọ́ sí yìí ẹni yìí táà bá mọ́ bá ti gbà lọ́wọ́ rẹ̀ yọ́ kàrá rẹ̀ ni táà bá mọ́ bá ti rà ká fún lówó ká gbà lọ́wọ́ ẹ̀ wọ́n fi kọ̀ mọ́ tó gbé lọ́wọ́ yọ́kẹ̀sọ́ di in tí yọ́ra rẹ̀ tí táwọn yóò ní sàǹfààní ń bẹ̀ lọ. Kéèyàn wá ara rú eléyìí kọ́ bá ara rẹ̀ kọ́ bá àdí pé òun ò ní sàǹfààní ń bẹ̀ ó dáa jù kó jẹ́ pé ò ní ra lọ ní wọ́n fi ń pè ní al-bay'u al-istinqadhi. Wọ́n rà láti fi yọ́kù nù wàhálà tó yẹ kó bọ́ sí pé ẹni tó ní àníyàn rẹ̀ ò ní ṣẹlẹ̀ pẹ̀lú bí ó ti wà lọ́wọ́ ẹni ìbáyìí. Ṣé wá rú eléyìí oníbẹ̀ ń bi àwọn apá kan tí wọ́n sábà ṣẹlẹ̀ bí kẹ́nìkan sẹ́ndì tíra síyàn láti ìlú òkèèrè ó ní pé
láwọn tí àtàwí yìí pé ọ̀fẹ́ ní o wọ́n gbọ́dọ̀ táwọn gbọ́dọ̀ sí kíní kan o kọ́ adìpá gbígbà náà airport nígbà tí ó lọ sí ọfẹ́ lọ gba tíra yìí àbí wọ́n sáfù yìí wọ́n á lọ kọ́bẹ̀ pé àwọn ẹ̀rọ bá sọ fún pé wo kòrán tó fẹ́ gbà àbí tíra tó fẹ́ gbà yìí o ó fi oye 500,000 gbà wọ́n sì náà sẹ́gbẹ̀ẹ́ sí ilé kéwú àbí mọ́sálásí kan tó jẹ́ pé ilé ké yìí àbí mọ́sálásí gan ọlọ́wọ́ star mùdírù ilé kéwú àbí mọ́sálásí wá owó tí ó ìsànfàní ní wá tiẹ̀ wọ́n tàbí kọ́ lọ mú owó wá tí ó fi gbà tíra tẹnu wá lọ́fẹ̀ẹ́ àbí kòrán tẹnu wá lọ́fẹ̀ẹ́ tí àyè bá ṣàánú ọlọ́run ló ń tọ̀wọ́ fi gba kòrán àbí tíra wọn tọ́bá yìí lọ wá owó sí tí ó ń pọ̀ pé ẹni tí wọ́n sì gbà kiri lọ́wọ́ òun náà kọ́ òun náà gbò lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀rá tí ó bá gbà tí ó bá ra kiri lọ́wọ́ àwọn ilé tí ó bá lọ gba ìwé yìí yóò padà di pé gbogbo àwọn tí wọ́n ń di nǹkan yìí wọ́n mọ́ bá lò nǹkan yìí wọ́n rà láre wọ́n lè dànù ó lè ráre kó bàjẹ́ sí bí ó wà bá ń lọ kọ́ bá jẹ́ pé bí ó ṣẹlẹ̀ kí ìyá lọ rà kó lọ fowó gbà kó rà eléyìí ò sì tó burú bẹ̀ o torí pé ọwọ́ náà kí ìkẹ́ yìí kọ́ mọ̀ ráre níbi tó wà bá nù tọ́yì sọ́wọ́ lè tàbí bí a nígbà tó jẹ́ pé mi náà fi owó gbà ni tó bá jẹ́ wípé tó dá pọ̀ jù tó jọ̀nà yàn fún kọ́ wá àwọn tí wọ́n jọ fi ṣètò Ọlọ́run tí wọ́n jọ fi owó gba kìíní ìjáde tó jẹ́ pé gbèsè lọ́lọ́ yá kọ́ wá tí ó jẹ́ pé náà àwọn jẹ̀mọ́ náà wò bí àwọn ọmọ pé ẹ̀bùn dé sẹ́ni kí ọmọ ìjẹ́bọ̀ fún wọn mọ̀sáàsì àbílẹ̀ kí ó kálukú ló sì nípe bí nǹkan ìbáyìí torí bẹ́ẹ̀ kún kálukú ó dá owó báyìí láti lè bá àtàtírà o àtàkùrá ní o ṣùgbọ́n ó tàà fi gbà tàà fi lè sàǹfàní bí nǹkan yìí báyìí lọ ó rò pẹ̀rú ilé ìbáyìí ọ sàǹfàní bẹ́ẹ̀ ò lè ṣèkọ́ rí ojú ọ̀nà rẹ̀ pọ̀ wọ́n lè ta wákùfù tí wọ́n rí pé ó fẹ́ parun níbi tó wà àwọn ó fẹ́ ṣe ìsìnkúsì kan tí ó bójú mu wọ́n lè rà lọ́wọ́ ń tọ̀hún tí àwọn tí ọmọ yìí rẹ̀ tí ó ń fi bọ́ sọ́wọ́ tí ọmọ yìí rẹ̀ ẹ bá wá rà náà nǹkan o yóò fi sí ojú ọ̀nà tí ó ń tọ̀hún fẹ́ kí ó máa lò fún ní o láì ní pẹ́ńbẹ́ eléyìí ìyá bọ́ síbi ìtẹ́lẹ̀ kẹta al-bay' al-istibdali bẹ́ẹ̀ istibdali ó ní kí nǹkan yìí ti wà bó ti wà kùránì wọ́n lágbọ́dọ̀ ta wọ́n ti kọ́ bẹ̀ pé wọ́n ní wọ́n alọ́fẹ́ ni wọ́n mọ́ ta o àwọn tí wọ́n kọ́ sí ìyẹn mọ́ ta o àwọn tí àti wọ́n kọ́ sí ìyẹn lè ta o àmì tí wọ́n bá kọ́ sí tí wọ́n ní pé kẹsí ìdá sí wí náà kọ̀ bá wọn tí àti ọ wá tí wọ́n ti kọ́ bẹ̀ pé wọ́n mọ́ bú yẹn ní wọ́n gbọ́dọ̀ ta o tẹ́lẹ̀ kan wá lọ fotosáà tí ẹ̀ kì ọba ẹni tó wá fotosáà tí tí ẹ̀ kọ̀ bá wí o tí ẹ̀ bóyá òun yẹn jù tí ẹ̀ fọ́ra tí ẹ̀ ní ó yàtọ̀ sí ti ọkọ̀ ìgbé ibi kíní tó dá pọ̀ jù kọ́pa bí wọ́n ha lọ́fẹ̀ẹ́ wọ́n mọ́ta wọn kọ́ parẹ́ wọ́n bàjẹ́ pé ẹ bá ti rí náà yóò àti bọ́yá èyí tí wọ́n gbọ́dọ̀ ta ní náà tí ìsìbdálí ò ní pé àwọn nǹkan yìí tí àti ẹ̀kọ́ fún lè kéwú tó jẹ́ wákùfù tí wọ́n fi ṣẹ̀dá méjì fún lè kéwú àwọn ọkùnrin àti ẹ̀kọ́ fún lè kéwú tí wọ́n fi ṣẹ̀dá méjì fún lè kéwú ó ti di nǹkan tí ó wà ní ó ti já lẹ́yìn kọ́ àwọn ẹ̀kọ́ ọ̀fẹ́ sáǹfààní bẹ̀ mọ́ a sì fẹ́ kí èròǹgbà tó ní nǹkan yìí ó máa lọ kí dáadáa rẹ̀ ó máa lọ títí kí láwa ṣe ó wà mú àwọn tí àtò ti jáyì kan tó ti jáyì tọ́jú kí wọ́n bá lè tà á fún àwọn kan tó pẹ́ tó ní bùkátà sí tí wọ́n tún ṣe padà bá ń lọ wọ́n lè ṣe bẹ́ẹ̀ àmọ́ wọ́n tún ṣe báyìí padà báyìí owó tá bá náà fi tà á wọ́n dá padà sí láti fi ra orú nǹkan náà ní tó bá sí rà tí ládẹ́ ni ó tó máa kọ̀ntínú lọ ilé ní tí ó wà níbi nǹkan àmọ́ èyí tó máa ṣẹlẹ̀ ẹmọ ìyá mi tí ó kọ́ gbajúmọ̀ láwọn Kùránì tí wọ́n máa kó wá tí wọ́n máa kọ́ bẹ̀ pé wọn ò gbọ́dọ̀ ta wọn ò gbọ́dọ̀ rà
kò dá kéèyàn máa rà o kò dá kéèyàn máa rà o àfi tó wá jẹ́ pọ́ jẹ́ ti pé ó fẹ́ yọkó ń bi wàhálà tí ìbá bọ́ sí bóyá wọ́n fẹ́ máa rà láre bóyá tí èsì mùsùlùmí ń ta àbí níbi lọ́wọ́ rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ kọ́ rà lọ́wọ́ ẹ̀ bá ń lọ àbí ibi tó wà wọ́n lè gbàgbé ẹ̀bẹ̀ tí wọ́n ní rántí ẹ̀ máa kéèyàn rà ń bẹ̀ bá ń lọ eléyìí kò sí burú bẹ́ẹ̀ àbí pé bóyá nǹkan ti bàjẹ́ àwọn fẹ́ tà láti fi ra irú míì tí ó tàn wúlò tá a fi replace ibi tá a ti gbé jáde bá ń lọ eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ o tá a pè fẹ́ fi dípò ibi tí ẹ̀ ti mú àwọn tó bá di pé àkànlọ́ ti ìtìyárí ọ̀dá pé ọlọ rà á àbọ̀ lọ tà á eléyìí wákùfù wọn gbọdọ̀ síbẹ̀ fún ọ lọ́wọ́ yóò sáré fún àgbọ̀yẹ̀ wa insha Allah ọ̀rọ̀ tó jẹ́ mọ́ wákùfù ọ̀rọ̀ tí ó fẹjú ni a tó tẹ̀síwájú insha Allah ta'ala lọ́wọ́ yóò sáré fún àgbọ̀yẹ̀ wọn kí ìgbéyàn fáwọn pátá wo Sheikh wa al-Baghdadi jazakumullahu khairan wa shukran lil jami' wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.